Hello, everyone. Welcome to Toyeen Talks. Wow. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. How many years ago? Bẹ́ẹ̀ 9 years ago bẹ́ẹ̀ ni. Òun ló jẹ́ mọ́ Cash App pàápàá. Owó tèmi sẹ́ndì sí orí Cash App mo ti sẹ́ndì sí bẹ́ẹ̀ ni. Èmi ó fẹ́ dribble mi pa èmi ọmọ Ṣómólú. Èmi máa ń ṣàánú èèyàn but mi ò mówó yá mi ò ń yáwó lọ́wọ́ èèyàn but tó bá yáwó lọ́wọ́ mi ó gbọ́dọ̀ dá padà o ò ṣe ní dá padà mo láyé ìgbà yẹn ni kò tẹ̀ sáyé yẹn mọ́ ó yáwó lọ́wọ́ mi I know her through a friend of mine ọ̀rẹ́ mi ló introduce ẹ̀ tó rajà lọ́wọ́ ẹ̀ ara ṣù tó bá rí mi sójú kò lè mọ̀ mí but she blocked me òun ló jẹ́ kí n mọ Cash App mi mọ nǹkan tó ń pè Cash App nígbà yẹn ló ṣì ń gbé Atlanta òun àti Simbo ọ̀rẹ́ ẹ̀ because bó ṣe wá bẹ̀ mí àmọ́ mi òun fẹ́ lọ gba oògùn prescription fún òun nídìí owó ṣé mi tiẹ̀ tí mò ń pa social media dáadáa and I gave her I borrowed her nígbà tó ń drag ẹ̀ lórí Instagram I saw everything òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń jọ jà nígbà yẹn òun farawé àwọn tó yẹ pé àwọn ará Houston Texas tẹ́ ń farawé àwọn yẹn máa ń ṣiṣẹ́ wọ́n máa níṣẹ́ gidi wọ́n níṣẹ́ gidi nọ́ọ̀sì àwọn onírẹ́sítọ́ráǹtì àwọn tó ń faṣẹ́ tó ti pẹ́ ìlú yìí àwọn ọmọ ṣiṣẹ́ òun ló ń farawé èmi mi gbówó mi o bébí ṣe wáyé tó bá mọ̀ mí mo lójú àánú o but mi lè fowó mi sílẹ̀ fún yàn tí bá fẹ́ fún ẹ máa fún ẹ but mo gbọ́ báǹtí ẹni ṣe ń sọ òyìnbó wọ́n ṣe ń sọ̀rọ̀ ó dribble mi bó mi ò jẹ́ kó gbádùn tó fi sanwó mi bó ṣe gbowó mi báyìí ó blọ́ọ̀kì mi recently tó ń drag ẹ̀ gbogbo ẹ̀ ni mò ń wò gbogbo bó ṣe drag ẹ̀ dáyẹ̀ sí gbogbo ẹ̀ ni mo mọ̀ báwọn òtàwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe jà gbogbo àwọn nǹkan tó ń sọ everything ẹ ti lójú kòkòrò tí o bá ti lójú kòkòrò mo ṣe wà ẹ̀ bá ṣe wardrobe mi aṣọ bàtà àwọn bàtà tí mo ti wọ̀ láti London àwọn góòlù tí mo rà láti London mélòó ni mo ń wọ̀ àwọn kéékèèké ni mo like so that màá lè fi wẹ̀ màá lè wọ̀ round because I'm not a party person mi ò ń lọ party so kí ni mo máa kó góòlù jọ sílé fún ọrùn rèé a bá wọ̀ gan lára a bá wọ̀ ọba níkòrò a fi kírìmù sí a tún bọ because táwa bá wọ̀ ọba níkòrò máa ń yún wa lọ́rùn àwọn Brazilian kan wà tá a bá wọ̀ a máa fi kírìmù sọ́rùn àwọn kírìmù kan wà tá a máa fi sọ́rùn tí ọ̀run òfin ní yó yín àwọn oníjú kòkòrò kọta bá ní òun làwọn ń wọ̀ bẹ́ẹ̀ ni èmi ò ní tìjú láti sọ bẹ́ẹ̀ ni bá ṣí wardrobe mi bàtà kún bí àwọn bàtà tí mo rà London àtàwọn góòlù ó sì wà tí mo rà London olójú kòkòrò mi ò ní tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ni.